Introducing Super Weekend. Every first weekend of every month, you are specially invited to Super Weekend at the third house from Mokola Bridge on Inolende Road. Saturday, 3 p.m. to 5 p.m. Marriage seminar for singles. 5:30 p.m. to 7:30 p.m. Couples dinner. On Sunday, 4 p.m. to 6 p.m. A special time for mentoring. Gbade o. Bàbá tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ yín ní àṣálẹ́ yìí. Àyìn ó kọ yín lógo torí pé yín lolúwa o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti kọ́ àwọn èèyàn yín. Ọlọ́run Olódùmarè, èèyàn yín ni wọ́n, ẹ kàn rán mi lọ láti lọ kọ́ wọn ni. Olúwa tún gbẹnu mi sọ̀rọ̀ o, jẹ́ kọ́rọ̀ ò yíyan dáadáa o, ní orúkọ Jésù Olúwa wa, àmín. Jẹ́ mo kí a kú àsìkò yìí o. Èmi PAITO wa náà ní o. PAITO Gbade Ogunlana. Adúpẹ́ torí pé Ọlọ́run ṣe wọ́n àánú ẹ̀ dúró láéláé o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún tí tọmọdé tàgbà tá a ti ń rí gbà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rí pé mo sọ kinní kan fún wa ní ọ̀sẹ̀ tó kọjá, ọ̀pọ̀ wa náà sì àṣe. Kíní nọ́mbà kíní bẹ́rìbẹ́rì blackberry ni o tí mo kọ́ a lè kọ́ lẹ̀ báyìí, a lè tẹ̀ sí mi báyìí torí kíni ó fi orí ọ̀fẹ́ lẹ̀ láti béèrè ìbéèrè. Ẹ rí pé gbà míì tá a bá parí ìdánilẹ́kọ̀ọ́ báyìí a lè ní béèrè tá a fẹ́ béèrè. Tó bá ti mú kíní blackberry tí mo kọ́ tó bá ti fọ́kọ̀ mi sí ara àwọn tiẹ̀, èmi náà fọ́kọ̀ tiẹ̀ sára àwọn tèmi. Ọ̀fẹ́ ni ọ̀pọ̀ ní máa lò láti béèrè ìbéèrè, màá sì dáhùn. Ọ̀nà kan nù kọ́ lẹ̀ báyìí torí tí wọ́n ṣàwọ̀ èèyàn dúdú ni pé a wà dúró dégbà tí ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ parí a máa sáré káàkiri. Kí ni à ń pè ná? Ṣé tù ni kọ́ lẹ̀ báyìí kò sì yà tẹ̀ sí mi báyìí. Ẹ̀kejì rèé, mo ṣàkíyèsí wípé ńgbà míì wà àwa tá à ń gbé agbègbè Ìbàdàn ní Mọ́kọ́lá, Òjé ni o, Bẹ̀rẹ̀, Fásitì Ìbàdàn ni o, Agúgù, Ògbèrè, Sàlẹ́ǹgì, gbogbo ẹ̀. Àwa lóore ọ̀fẹ́ láti wá fún ìmọ̀ràn bóyá lọ́kọ láya ni o. Mo ti á fi ọjọ́ Jímọ̀, ọjọ́ ọ̀la, jọ́ mẹ́jọ lọ́jọ́ Jímọ̀ láago 12 ọ̀sán sáago 4 màá mọ̀ wà ní ilé tí ó jẹ́ ilé kẹta lápá òsì lọ́nà Nálendé. Sẹ́rí tẹ́ bá ti dúró bí bíríìgì Mọ́kọ́lá ọ̀hún ẹ lè mọ̀ rí bẹ́ẹ̀ lọ́ọ̀kan, èèyàn ó rìn dé bẹ́ẹ̀ ni. Èyí ni pé ọ̀nà Nálendé ló wà ṣùgbọ́n kò jìnnà sí bíríìgì Mọ́kọ́lá, ilé kẹta lápá òsì ni. Irú ní ìsìn kò nílò béèrè, màá wà ńbẹ̀ lọ́la lágbára Ọlọ́run láago 12 ọ̀sán dáago 4 ọjọ́ Jímọ̀ ni màá mọ̀ wà ńbẹ̀. Wọ́tọ̀ bá nílò ìmọ̀ràn lọ́kọ láya ni o tàbí béèrè lórí ohunkóhun ẹ lè wá bá mi ńbẹ̀. Mo fẹ́ parí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí mo ṣe ní ìjẹjọ́ àtìjẹ́ẹ̀dógún, mo fẹ́ mú wá sí orí kan lónìí. Ǹjẹ́ mọ̀ ń tà sọ lónìí? Nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 13 ló wà, ó ní ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa ò ní mọ́nu. PAITO wa ẹ tún bẹ̀rẹ̀, ẹ ti mọ̀ pásọ tẹ́ ẹ bá bá lára eégún tèégún ni. Bíbélì ní ìwọ kò gbọ́dọ̀ pààyàn. Mo fẹ́ fi àǹfààní kọ́ àwa lọ́kọláya pé àwọn nǹkan kan máa ń wà nínú èèyàn, pàápàá jùlọ ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin. Àwọn nǹkan kan máa ń wà tó wà nú aya rẹ. Ọ̀pọ̀ nù wa à ń pa a lè mọ̀mọ̀ torí oríṣiríṣi ikú náà ló wà. Ikú òjijì gbì wà, pa díẹ̀díẹ̀ náà wà. Ọ̀pọ̀lọpọ̀ wa láti ìgbà tá a ti ní aya a ti ń pa àwọn nǹkan wọ̀nyí díẹ̀díẹ̀. Àwa lè mọ̀mọ̀ torí pé kíni a mọ̀ pé àwọn àwa tá a ní ó ń ṣe ìpalára
fáwọn nǹkan náà nínú aya wa. ìdí náà ìwọ tó bá jẹ́ lọ́kọ-láya ẹ jẹ́ á farabalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ ní dáadáa. àwọn ọkùnrin ni mo mọ̀ tó fẹ́ kọjú sí. ṣẹ́ra àwọn nǹkan kan wà nínú obìnrin ó ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ń ṣe dán ni. téèyàn bá wá kíyèsára èèyàn pa àwọn nǹkan náà. bíbélì sì ní ìwọ ò gbọ́dọ̀ pààyàn. PAITO WA ń tẹ́ ń sọ ni pé máa fọ̀bẹ dú ìyàwó mi lọ́rùn. irọ́. àwọn nǹkan kan wà wọ́n la bíi mẹ́rin yìí à ń bì tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá obìnrin ṣùgbọ́n ọkùnrin sábà mọ́gbà tí mọ́ pa. àkọ́kọ́ náà ṣé ẹ rí adá obìnrin kọ́ mọ́ sọ̀rọ̀ jọkùnrin lọ. ẹ rí wípé tí wàhálà bá wà ńlọkùnrin mọ́ sọ̀rọ̀, tí wàhálà bá wà ńlọbìnrin mọ́ dákẹ́ jẹ́. PAITO WA ìyàwó mi kìí sọ̀rọ̀ kankan ó rí láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ ni o. kò sóbìnrin tó dákẹ́ jẹ́ tí ó bá nídìí ọ̀pọ̀lọ́ ìfẹ́yìn lélẹ̀. ṣé ẹ rí adá obìnrin láti máa sọ̀rọ̀ ni. ìgbà míì máa wà tọkùnrin ó ti lọ bí iṣẹ́ látàárọ̀ tí ó jẹ́ pé èèyàn ń wọ́ra rẹ̀ lọ lé ni. ìgbà náà ìyàwó èèyàn àtún àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo ń tó ṣẹlẹ̀ látàárọ̀. káàtẹ̀ ní ọ́ àásọ ní gbọ́n kọ̀bá sì tún dáa. ibi ó ti jí ló tó ti kọ́kọ́ ná pàǹpàǹpàǹpàǹ bí ó ti ná pàǹpàǹpàǹpàǹpàǹ torí bó ṣe sùn lánàá kíní bisikíìtì ó wà níbi ẹsẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ kọ́kọ́ ta sọ́ọ́lẹ̀ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ó dà ń wọ́ tó fẹ́ sọ ohun tójú ẹ̀ rí látàárọ̀ dalẹ̀ tó bẹ̀rẹ̀ ń bí ó ti ná pàǹpàǹgbò òjì làárọ̀ ọgbọgbọ ọkùnrin ó ti sùn ló tó parí àròyé ẹ̀. ṣùgbọ́n bá a ṣe dóbìn nù àdáwọn wọn sọ̀rọ̀ ni. ìdí náà tó jẹ́ pé ọ̀pọ̀ wọ̀ ọmọ wípé ìṣẹ̀dọ́pin ò la ọ̀rọ̀ lílọ sísọ tó bẹ́ẹ̀. ẹ̀yẹn jẹun fún alápẹ̀rẹ̀ tọkọ ẹ bá ti bì sẹ́dẹ̀ tó bá ní bóòlù ní bóòlù yẹn ṣe dáhùn ọ̀dà náà ni kò jù bẹ́ẹ̀ lọ. ìwọ lọ ṣàṣìṣe ní ọwọ́ aago 9 alẹ́ kó bèrè lọ́ọ̀ ìyàwó rẹ pé bóòlù ní àtàárọ̀ ni ó ti mú bẹ́ẹ̀ ní ṣe rí yáà máa sọ wẹ́lẹ́ wẹ́lẹ́ bá a ṣe dóbìn nù. ṣùgbọ́n pọ̀ wá ọkùnrin ọ̀pọ̀ àwọn ọkùnrin láti pa ìsọ̀rọ̀ tó wà nù ìyàwó wa àti parẹ́ nípa kíkẹ́ni ó rí i pé mo fẹ́ rẹ́ẹ̀sì ń bọ̀ bá sì ní ọ̀dà àárọ̀ tún rí jẹ́ ń foyè àǹfààní ìsọ láàárọ̀ ó rí i pé mò ń lọ bí iṣẹ́ ọ wà nínú mọ́tò ẹ̀jọ́ ń lọ bí iṣẹ́ papọ̀ ó tún fẹ́ fún ọ ní ó fẹ́ ráyè sọ àwọn nǹkan kankan oníjẹ́ nkọjú ọ̀nà kí mọ́kànlú ọlọ́kadà. nígbà tí ọba ti di léraléraléra ìyàwó ọba ní sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ìwọ ọmọ pọ̀ ń pààyàn nù. èyí ni pé gbogbo ẹ̀yin ọkọ tí ń bẹ ń lé ẹ má pa ìsọ̀rọ̀ tí ń bẹ nú aya yín bá a ṣe dání toró òní mọjọ́ tí ó nílò rẹ̀. sódìgbà tọ́rọ̀ bá bọ́nu ságo kéèyàn tó mọ àǹfààní ọmọ alápá tínrín. sórí ọ̀rọ̀ sísọ tó wà nù ṣẹ̀dá ìyàwó rẹ̀ mọ́ paná rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa àìfúnyàwó wa láǹfààní kó náà tiẹ̀ sọ pé bí mo ṣe ro nǹkan rèé á kàn mọ́ ṣe bí ipá àláya ni à ń pa ìyàwó wa díẹ̀ nù. bíbélì sì ní ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 13 ìwọ ò gbọ́dọ̀ pààyàn. eyín ò nìkan kọ́ kí tó lọ́wọ́ àánú aya mi o PAITO WA kí n lè yá tètè mọ́ fọkàn sí àmú ẹyẹ bọ́làpò ní olórí farabalẹ̀ dáadáa. ṣé ẹ rí i nínú ìṣẹ̀dá obìnrin ọmọdé wà ń bẹ. ọ̀pọ̀ ọkọ àmọ̀ wípé àwọn aya wa bí ọmọdé náà sì ní án kò sí bí obìnrin ṣe lè dàgbà tó tí àwọn ìṣẹ̀dá ọmọdé ò sì ní sí ń bẹ. ẹni ọba fẹ́ parọ́ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn. ìwọ béèrè lọ́ọ̀yàwó rẹ ní ìsìn pé ìyàwó mi
ó lè ṣèyà ní Ísírẹ́lì gan tó jẹ́ pé ìyá àjọ ni sọ pé ṣé ó fẹ́ ṣokoléètì àbáìsìkìrìmù wọn è dàgbà jùlọ ọkàn wà ní obìnrin náà ni ìgbà míì wọn a máa ṣe bí ọmọdé ọ wà ní ṣẹ̀dá obìnrin ni ọ̀pọ̀ àwọn ọkọ láàmú yún àti pa yẹ̀yẹ̀ rẹ àti pa kínní mọ́ wọn nú pé nbọ mo ti ráyè yún ẹ mọ̀ pé gbà míì wà àwọn ìyàwó èèyàn wá sí ni gbogbo èèyàn ló kúkú rí àrùn ojú ni kì í sárùn mú kì í sárùn nú ibi ilé ìwẹ̀ kòjòkó tó kó báyìí lọ wọn àníjàjọ wẹ̀ lẹ́ẹ̀kan náà ibi tí ó gba àyàn méjì bọ́mọdé ṣe é ṣe gan ọ wà ní ṣẹ̀dá obìnrin ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà àwọ̀ ọkùnrin kínni ọ̀pọ̀ wa ti parẹ́ irú ayọ̀ wo nu ẹ mọ̀ pé ìgbà míì wà tí wọ́n bá ti bi iṣẹ́ dé wọ́n wà jókòó sí orí bẹ́ẹ̀dì wọ́n nasẹ̀ wọ́n á máa jẹ̀rèké lálẹ́ sẹ́ẹ̀rí tẹ́nu ọmọ ọdún mùsàmùsàmùsàmùsà mọ̀mọ́ rí pé irú òkín àwa lélẹ̀ pẹ́tọ̀ wa àṣírí ìyàwó mi lẹ̀ ń tù wọ́n bí pọ̀pọ̀lọpọ̀ náà ṣe ń sọ nù lẹ́nu kò sí ètí mọ̀ ọ wà ní ṣẹ̀dá obìnrin ìdènà ẹ̀jẹ̀ tuntun kẹ́nẹ́ kan tí mo sọ fún ari sẹ́ẹ̀rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè ṣe ẹ̀kan lóṣù ó lè ṣe sátidé kó lẹ́kọ̀ọ́ dọ̀tí ẹjọ́ máa jáde lọ jẹun obìnrin dàgbà dà wọn nǹkan kankan lọ ṣùgbọ́n pọ̀ wá ti parẹ́ mọ́ wọn nú pé kẹ́ni ó tún máa bá ọmọ rẹ jìjàdù àìsíkìrìmù nígbà tí ìsọmọdé kẹ́ni kí ló fẹ́ fi bisikí ṣe ṣokoléètì ń báyàn lèyìn jẹ́ ó ti pa gbogbo ẹ̀rẹ̀ mọ́nú bíbélì sọ pé ẹ̀jẹ̀ tó ń kà fún wa ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 13 ó ní ìwọ kò gbúdọ̀ pààyàn tí ọmọdé tí ń bẹ nú aya ọ̀pọ̀lọpọ̀ wa àti pa mọ́ pa torí èyí mọjọ́ tí ó wúlò àti pé kìí ṣe ìyàwó rẹ nìkan ẹ mọ̀ pé ńgbà míì máa wà báwọn tẹ́ ẹ bá fẹ́ lọ òde wọ́n lè pé kẹ́ẹ̀jọ wà ń kó ìwọ rèé ó ní ọlá láti wà ń kó lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa gbà fún ọ èèyàn nìkan ni ó lè fọ́ lọ lójú títì yà pé irú èèwọ̀ ńgbà tá àìsàfọ́jú méjì adẹnikẹ́ èèwọ̀ làbùrọ̀ mọ́ fara ẹni lọ bọ́mọ rẹ̀ ó ṣe gẹ́lẹ́ níyàwó rẹ̀ ó ṣe ń gbà mí torí pé kẹ́ni ìṣẹ̀dá ọmọdé ń bẹ nínú obìn kò sí bí wọ́n ṣe rí wọn dàgbà tó ọ̀pọ̀ wa a ti parẹ́ mọ́ wọn nú tẹ́lómìn nínú ọwọ́ ọkùnrin tá a bá wọ sẹ́ẹ̀tì tíyàwó wa tó bá lọ sọ pé wọ́n bá wa tún ọrùn rẹ̀ ṣe níta báyìí á ṣe bíi kó fi yèpè ọwọ́ ni torí àkàntì ẹni fẹ́rù nǹkan bá wọn ẹlòmíín ronú ẹ pé pàtó wa ọ kásì mi lónìí mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ọ wà ní ṣẹ̀dá obìnrin ẹ mọ̀ jẹ́ apá ṣé méjì náà ní pàtó wa ó tún kù ìnìbọn ró ẹ̀kẹta rèé sẹ́ẹ̀rí ìfura ọ wà ní ṣẹ̀dá obìnrin ìfura obìnrin ní ìfura nípa àṣẹ̀dá ṣùgbọ́n pọ̀ wá ti pamọ́ wọn nú pẹ́tọ̀ wá kí n túmọ̀ yùn ṣe ráwọ̀ ọkùnrin gbà mí àwa ń tá a bá rí báyìí ńlá gbàgbọ́ obìnrin gbà mí wà àwọn wọn dàbí wọn ní ìfura ń pa bá a ṣe dá wọn ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ tí arábìnrin kan ó lè ṣe náà jọ gan tó bá juwọ́ sí ọ báyìí sí ọkùnrin kò nítumọ̀ inú ẹ̀ yọ sí mi ló kí mi ni ṣùgbọ́n obìnrin nípa àṣẹ̀dá ìyàwó ẹ̀ lè sọ pé bárábìnrin ń ṣe juwọ́ sí ọ ó nítumọ̀ àwa ọkùnrin ó ní
Deborah ó tún dé, ẹni tó kíyàn ní tinútinú ń lo tún ló nítumọ̀. Ṣé ẹ rí i lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀ǹtí ọba parọ́ ní ọ̀pẹ̀lẹ́rì òun bẹ lọ́rùn. Gbogbo àwọn èèyàn tíyàwó rẹ ní ọ ṣọ́ra fún, èwo ni ọ̀fẹ́ kó yọ sí ọ lọ tó o bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀. Kìí ṣe pọ́ ká nǹkan kan mọ́ tó bá kàn sọ fún ọ pé ìwò tí Aríbíkẹ́ tó wù ọ́ lẹ́ẹ̀kan eléyìí kọjá àlà. Àwọn ọkùnrin àwa kan lójú ní àríran kínni ẹni ojúwọ́ síyàn ni. Tíyàwó ẹ bá lẹ́nìkan pé ọba ní arábìnrin kan tẹ̀tẹ̀ ńlágo ọwọ́ aago 9:00 àbọ̀ lọ́tẹ̀mí ńlágo. Tíyàwó ẹ bá ní fúra o ọkùnrin kí lọ́kọ̀ ọkùnrin bẹ̀ èèyàn fẹ́ kíyàn náà lọ́tẹ̀ èèyàn láago. Ìyàwó ẹ̀ ni ó ṣàlàyé fún ọ pé kí ló dé tó fi tẹ̀ ọ́ láago 9:00 àbọ̀ ọ mọ̀ pé ọkọ rẹ̀ ti já sí ọ́fíìsì kò lè tẹ̀ ẹ́ láago lójú ọkọ rẹ̀ nǹkan míì wà ń bẹ̀. Sẹ́rí téèyàn ọba sóòótọ́ ọ̀rọ̀ nígbà ẹ bá wo wájú tẹ́ ẹ bá wẹ̀yìn ẹ sì rí i pé nǹkan míì wà ń bẹ̀ lóòótọ́. Obìnrin á dá wọn pẹ̀lú ìfura ṣùgbọ́n pọ̀ àwọn ọkùnrin àti parẹ́ mọ́ wọn nú nípa kíni PAITO wa. Tíyàwó ẹ bá ti sọ pé ṣọ́ra fún Sisi Sade ó tún bẹ̀rẹ̀ gbogbo èèyàn náà lèèyàn máa fẹ́ ó lè bẹ̀rẹ̀ ní ìsìn kó kú gbèrè kó ní òkóńjọ ìwé àlà mo tún fẹ́ èèyàn ya níjọ́ sọ́run ṣẹ́ra wọn ìfura ńlá ń pa wọn. Ọjọ́ tí fura ń bá wá nítumọ̀ kìí ṣe lórí ọ̀rọ̀ ìfẹ́kúfẹ̀ẹ́ nìkan mọ̀ ni lórí ọ̀rọ̀ pé èèyàn dókòwò gbọ̀ okòwò papọ̀ ńkọ́. Ọ̀pọ̀ àwọn ọkùnrin níyàwó wa sọ fún wa pé bọ́dà Kélébù tó ọjọ́ fẹ́ dókòwò papọ̀ yìí n ò nífẹ̀ẹ́ sí i. Ẹ̀yin ẹ wá wo bí wàhálà wà rè. Ṣé ẹ rí àgbékalẹ̀ ọgbọ́n burúkú ọ wà fọkùnrin. Ńgbà ọba béèrè ọ̀dà onímọ̀ bàbọ̀dà Kélébù dókòwò papọ̀ ọ̀yá ṣàlàyé. Obìnrin ò lè ṣàlàyé àwọn ọkùnrin la mọ̀rọ̀ gbé kalẹ̀. Ọ̀dà bò là á ṣe á gbọ́ tẹ̀ntọ́ sọ pé mọ̀kàn fura náà ni mọ̀kàn sáwò náà ni ntòsí mọ̀ náà nu ntòsí ṣẹlẹ̀ náà nu. Ṣùgbọ́n obìnrin ní ẹ̀bùn ìfura látọ̀dọ̀ Ọlọ́run nípa àṣẹ̀dá. Nínú lọ́pọ̀ ọgbà tí wọ́n bá fura pé ẹni ẹjọ́ fẹ́ dókòwò papọ̀ yìí wàhálà wà ń bẹ̀ ọ̀pọ̀ ọgbà ọ̀tọ̀ ni mọ̀ jẹ́. Ẹ jẹ́ á máa farabalẹ̀ tẹ́tí sí wọn. Ẹ̀yin ẹ wò báyìí PAITO wa ẹ̀kọ́ mọ òye òkòwò mọ̀mọ́ sí ń fásitì wọ́n ṣe àtẹ́tí sẹ́ńtọ́ sọ pé mo fura pé ẹni mo fẹ́ bá dókòwò papọ̀ nǹkan ò lè jẹ́ ń ṣàlàyé fún ọ báyìí. Ìwọ wà wọn tíyàwó rẹ ti ní ẹjọ́ mọ́ dókòwò papọ̀ tẹ́ ẹ dá papọ̀ sọ yọrí dáadáa. Tí ó bá ti yọrí dáadáa a jẹ́ pé ó ní nǹkan kan ọlẹ́bùn kan tó ní í ṣe pẹ̀lú furanu. Torí náà ẹ̀yin ọkọ tí aya yín ti sọ pé ẹ fura ẹ má bẹ ní ìdókòwò papọ̀ tàbí pé ń tẹ́ni wá ọjọ́ rẹ lọ o ó ju búrọ́dá Sisi tá lọ o ẹ̀yà fura ń pa rẹ̀ torí obìnrin ní ẹ̀bùn ìfura ni. Èyí ò nìkan kọ́ owú jíjẹ. Ìṣe owú jíjẹ kò sí láburú ní owú jíjẹ àpọ̀jù ẹ̀ ní ọ̀dà. Kódà Bíbélì sọ pé Ọlọ́run wa ó ní Ọlọ́run owú ni. Èyí ni pé àpọ̀jù owú jíjẹ ní ọ̀dà. Owú jíjẹ níwọ̀ntúnwọ̀nsì ọ̀dà. Ṣé ẹ wá rówú jíjẹ wà ní ṣẹ̀dá obìnrin ọ̀pọ̀ wa ti parẹ́. Ìwọ ọkọ tó o bá gbọ́n owú jíjẹ ni ò ní jẹ́ kó o bọ́ sọ́fìn àgbèrè tàbí ṣìnà tàbí kí náà ti pè báyìí nísìn lọ́jọ́ ọ̀la. Ìyàwó rẹ náà ní inú. Bíbélì ní Ọlọ́run wa Ọlọ́run owú jíjẹ ni. Owú jíjẹ nígbà míì wà àìmọ̀rọ̀ gbé kalẹ̀ ìní máa fà tí fi máa di nǹkan nù ìdílé. Tí obìnrin bá mọ̀rọ̀ gbé kalẹ̀ owú jíjẹun
ó ń lọ̀nà tọ́lọ́run gbé kalẹ̀ láti fi dáàbò bo ọkọ wa. ìdínú àwọn obìnrin náà ṣe rí gbígbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ rí i pé mo ti sọ nǹkan mẹ́rin tí ọkùnrin ò gbọ́dọ̀ panu obìnrin. nǹkan kan ṣoṣo lóbìnrin ìwọ náà gbọ́dọ̀ panu ọkọ rẹ torí bíbélì tó sọ pé ìwọ kò gbọ́dọ̀ pààyàn gbogbo wa ní bá sọ. mo ní ọmọ pòwú jíjẹ tí ń bẹ nù ẹ kọ́ mọ́ pa ìfura tí ń bẹ nù ẹ ìwọ ọmọdé tí ń bẹ nù ẹ kọ́ mọ́ pa ọ̀rọ̀ sísọ tí ń bẹ nù ẹ kọ́ mọ́ pa ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ pa ọkùnrin tí ń bẹ nù ẹ. ọ̀pọ̀lọpọ̀ wa ìmọ̀ràn gbé kalẹ̀ ó ti jẹ́ apá ọkùnrin tí ń bẹ nù ọkọ wa. ó fẹ́ máa pàṣẹ báyìí ìdínú gbogbo ẹ̀yin ọkọ tẹ́ ń wò mí lé lónìí tíyàwó yín bá jẹ́ olókòwò ṣíṣe mo gbèdì fún yín mo bẹ́rí fún yín mo pàtẹ́ fún yín ọkùnrin gidi ni yín. torí ṣàṣà lọkùnrin tó lè gbà kíyàwó wọn máa soríire lọ́jọ́ ń lọ ṣùgbọ́n ọkùnrin náà nù. ìwọ náà tó bá wá jóbìn tó jẹ́ pé ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wọ́ mú díẹ̀ nípa owó jọkọ rẹ lọ ó nílò ọgbọ́n ọkọ ọmọ pa ọkùnrin tí ń bẹ nú ẹ̀ ó nílò ọgbọ́n gidi. ìgbà míì wà lọkùnrin fi mọ́ kanra ní ọmọ yọ dàbí pé kò fẹ́ gbéga èèyàn n tí ń ṣe ni pé ọkùnrin tí ń tọ́jú ọdọ́kùnrin tí ń bẹ nú ẹ̀ kò fẹ́ ọparun ni. arábìnrin kan wá bá mi ń jọ kan ẹ̀yin pátọ̀ wa èmi mo ṣe lè fọ́kọ mi èmi mo ṣe lè fọ́kọ mi èmi mo ṣe lè fọ́kọ mi kò jẹ́ ẹsẹ̀ mo wá láàyè pé n tó o ṣe ń gan wàhálà torí wọ́n lọ wà ní ibi tí wọ́n ti ń wa ìjánu ọkọ̀ ọkàn gbé ọkọ rẹ lọ ibi ayé rẹ lọ wà ní ìwọ òsì mọ̀rọ̀ gbé kalẹ̀ ńgbà tó fẹ́ gbá yànyànjú tó dàbí pọ̀ ń pàṣẹ fún un ntọ́kùnrin kórìíra bí kò pàṣẹ fún òsì nítorí o ṣe ọba àkọlé fún ọ káṣẹ fún mọ̀mọ́ darí rẹ̀ káàkiri bí ọmọ rẹ̀ mọ̀ pa ọkùnrin tí ń bẹ nù rẹ̀ sẹ̀ríngbà bíbélì níwọ̀ gbọ́dọ̀ pààyàn gbogbo wa nímọ̀ ń bá sọ ọ́ àwa tá a jẹ́ bàbá àyàwó ìyá àyàwó ńkọ́ àwa tá a jẹ́ bàbá ọkọ àti ìyá ọkọ pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́kọ láya ẹ má jẹ́ ká pa oore ọ̀fẹ́ tí wọ́n fi ní àǹfààní àti mọra wọn dáadáa ìtumọ̀ rẹ̀ ni pé ìyá àyàwó ìyàkọ tẹ́ ẹ bá lọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ẹ já fún wọn ní ààyè díẹ̀ wọ́n jọ pé papọ̀ wọ́n jọ mọra wọn dáadáa kọ́mọ́dé pálọ̀ àlọ́ mọ́ oṣooṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ láàrin ọdún kan tíyà ọkọ bá oṣooṣù márùn-ún ìyá àyàwó náà oṣooṣù méje tó kù ìyá ọkọ ó tún bẹ̀rẹ̀ yóò tún padà lẹ́yìn oṣù keje wọn ò ní mọra wọn ẹ má jẹ́ ká pa oore ọ̀fẹ́ láti mọra wọn ọ̀pọ̀lọpọ̀ gbà wá mọ̀gbọ́mọyà wá tá a mọ̀ yan ká náà ẹ mọ̀mọ̀ jẹ́ a torí ọ̀pọ̀ gbà tá a bá ń béèrè ẹ̀hàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́kọ láya ṣó ti ń ṣetọ́ ṣó ti ń ṣe báyìí ọ̀pọ̀ wa ìgbà míì wà báwọn á kàn pa ayọ̀ mọ́ wọn nú ni ẹja fún un láǹfààní díẹ̀ ayé john lọ jẹ́ pé ìdí tá a ṣe ń lọ́kọ tá a ṣe ń láya kásàbímọ́ lẹ̀ bí ẹ dání nǹkan ti yí padà ní ìsìn ẹ mú gbàgbé ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ yìí ìwọ ò gbọ́dọ̀ pààyàn mọ́ pa ọmọdé tí ń bẹ nú ìyàwó rẹ mọ́ pa owú tí ń bẹ nú ẹ̀ mọ́ pa ìfura tí ń bẹ nú ẹ̀ mọ́ pa ọ̀rọ̀ sísọ òfin kan náà lọ́mọ wà fẹ́yìn obìnrin mọ́ pa ọkùnrin tí ń bẹ nú ọkọ rẹ ìdínú ńgbà míì wà bọ́ ọ bá ṣe ń rọ́wọ́ mú sí i tó ní ìgbéga sí i gẹ́gẹ́ bí aya ìní tẹríba rẹ gbọ́dọ̀ máa pọ̀ sí lọ́dọ̀ ọkọ rẹ kàkà bẹ́ẹ̀ ọ̀ pa. Introducing Super Weekend. Every first weekend of every month, you are specially invited to Super Weekend at the third house from Mokola Bridge on Inolinde Road. Saturday, 3 p.m. to 5 p.m. Marriage seminar for singles. 5:30 p.m. to 7:30 p.m. Couples dinner. On Sunday, 4 p.m. to 6 p.m. A special time for mentoring.